Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí àbámẹ́ta sátidé ọjọ́ 5 oṣù kẹwàá ọdún 2024. Àdúrà mọ́mi Balógun ló kọ mi. Ètò ìdìbò alága ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Rivers òní gangan lọ́jọ́ pé o lábẹ́ rẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC àti ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ní kẹ́ẹ̀dìmú tí ìtàpá sí àṣẹ àti òfin bá wáyé. Ẹgbẹ́ òṣèlú PDP ló pariwo síta bẹ́ẹ̀. Fálànà kọ̀wé ránṣẹ́ sí Ẹgbẹ́tókùn lórí ààbò àti dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ Rivers lásìkò ètò ìdìbò. Iléeṣẹ́ ọlọ́pàá ṣe ìkìlọ̀ fún Fubara, wọ́n ní kó ṣọ́ra fún ìwà àdọ́gbọ́n fi ìmọ̀tara ẹni nìkan síwájú nínú òṣèlú. Tinubu kìí ṣe ohun tí ẹni lérò pé ó jẹ́ o. Alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ kan tẹ́lẹ̀ ló sọ bẹ́ẹ̀ lábẹ́ rẹ̀. Ó nàka ẹ̀bi sí ààrẹ fún bí ìgbésẹ̀ rẹ̀ lórí ọrọ̀ ajé àti ní gbogbo agbọn ṣe doríkodò. Ó ní ààrẹ gbọ́dọ̀ pààrọ̀ àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀ kó sì wá àwọn tó kájú ẹ̀. Tí ìdàgbàsókè àti ìmúgbòòrò kò bá sí lágbọn ìpèsè ohun amáyédẹrùn, orílẹ̀-èdè Nàìjíríà yóò kojú ìṣòro lágbọn ìpèsè afẹ́fẹ́ gáàsì tí ọdún 6 yóò bá fi pé. Ìjọba àpapọ̀ ṣe ìkìlọ̀ lábẹ́ rẹ̀. Ó ní àwọn tó ń lò ó pọ̀ ju iye táwọn ń pèsè lọ. Tinubu ti padà fún abẹnugan ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè yìí yẹn Tajudeen Abbas ní àmì ẹ̀yẹ GCON. Olùṣọ́-àgùntàn Adébóyè ti tọrọ àforíjì lórí ọ̀rọ̀ tó sọ pé àwọn tí kì í bá san ìdámẹ́wàá kò ní wọ ìjọba ọ̀run. Ẹgbẹ́ òṣèlú PDP ti júwe ilé fún igbákejì alága rẹ̀. Wọ́n ní ó ń ṣe àwọn ohun tó lòdì sí ẹgbẹ́. Ìròyìn amúlùúdùn. Òǹkọ́ni tàkasúfè ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní tọ́pọ̀ mọ̀ sí Wizkid ti kéde rẹ̀ pé òun retí ọmọ kẹta látọ̀dọ̀ Jada Pollock. Ìròyìn eré ìdárayá. Wọ́n ti dín ìfòfinde Paul Pogba láti má lè gbá bọ́ọ̀lù kù sí oṣù 18 lẹ́yìn tó pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn. Ẹ darapọ̀ kẹ́ ẹ sì tẹ̀lé wa lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lóríṣiríṣi síwájú sí i. Àdúrà mọ́mi Balógun ló kọ mi.